pẹ̀rẹ́ láláṣejù ń tẹ́ báyé bá ń yẹ ni ọ̀rẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ tinitini láyé ayé mọ́ ń tini pa ni èèrà ò fẹ́ pòpòrò dénú ẹni ayé bá gbé sórí ẹṣin kọ́ mọ́ sọ̀pàkọ́nù mọ́jọ́ lọ mò ń wẹ̀yìn rẹ ìlú Ọ̀yọ́ ni Ọ̀yọ́ láyọ́ mọ́lẹ̀ lóòkùn ó pẹ́ tí mo ti fi ń kọrin ewì sínú àwo àwọn Mọdákẹ́kẹ́ ló jẹ́ kó Ológundúdú ọmọ wà Ọ̀yọ́ lé inú Ọ̀yọ́ jìn ọba Ọ̀wọ́ adé kò gbé láàrin Ọ̀yọ́ rí kò jẹ́ ó mọ̀ wà Ọ̀yọ́ tá a bá ń bá wọn rìn pẹ̀lú ìfura ni mo ti fi kọrin wọ́n ti bú mi bẹ́ẹ̀ kẹ̀ òdodo ọ̀rọ̀ ṣe ní gún ni láyà bí ọ̀kọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí lórí aago lọ́jọ́ tí wọ́n ti gbọ́ pé gómìnà Ṣèyí Mákindé fẹ́ sàwọn Ọ̀yọ́mèsì dọba ní báwọn àgbààgbà olóyè Ọ̀yọ́ wọ́n fẹ́ dádé wọ́n ní wọ́n fẹ́ tú wọn sílẹ̀ fómìnira àwọn ìránṣẹ́ Aláàfin ò ṣèránṣẹ́ mọ́ wọ́n lÓlógundúdú níbo là ń rè tẹ́ ẹ bá rántí ó ti tójọ́ mẹ́ta tí mo ti jáde gbẹ̀yìn lórí Aláàfin àtọ̀yọ́mèsì mi ò sọ̀rọ̀ rárá tí wọ́n fi dé wọn ládé mi ò wí nǹkan kan àwọn tèmi nígboro ayé ni wọ́n ní dandan ni k'Ológundúdú ó sọ gbólóhùn méjì ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ o mo ti mọ̀ pé bí ẹ̀tẹ́ lọ̀rọ̀ Aláàfin bọ̀ wá já sí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ò tó nǹkan kan nínú ewu títún bẹ níwájú ọba wọn ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ọ̀rọ̀ ọba lóyè lóde Ọ̀yọ́ orí ọba Aólẹ̀ ló gbé bẹ̀rẹ̀ ọ̀kan nínú ọmọ líle t'Aláàfin Ọ̀yọ́ bí ìyẹn Baṣọ̀run Gáà ló ń jẹ́ Aláàfin méjì ni Baṣọ̀run lé lórí ọba lóde Ọ̀yọ́ ọba Adéyẹmí Aláàfin wọ́n yọ lórí ọba ni ọba Adéyẹmí kejì wọ́n tún yọ ìyọni nípò lílọ́ba lóde Ọ̀yọ́ ó tún ti ṣúbolẹ̀ bí òjò mo sì dábọ̀ àbùkù yìí títí pé kọ́ba Ọ̀wọ́ adé ó kíyèsára kọ̀gbọ́ ẹ gbọ́ ṣé mo yàtọ̀ sí wòlíì ṣá kí ni mo ti sọ rí tí ò tí ì ṣẹ ta ló sorí kunkun sásọ tẹ́lẹ̀ tí ò jẹ́gbá gbogbo ẹni mo kìlọ̀ fún tó fi gbígbọ́ ṣaláìgbọ́ gbogbo wọn ló lọ́gun àbámọ̀ àánú Aláàfin Ọ̀yọ́ ń ṣe mí o ṣùgbọ́n àánú Aláàfin ò ṣera rẹ̀ ó lọ mú gígùn lórí ewé àwọn àkúdàáyà Ọ̀yọ́ wọ́n wá tọ́ ọ sọ́nà ìparun Ọ̀ọ̀nìrìṣà ló kọ́kọ́ dìgbòlù ní dídé tó dé ó jẹ́ bí àkọ́kọ́ tó ti kàgbákò ọmọ Ilé Ifẹ̀ tó bínú sọ̀ọ̀nìrìṣà ó ń bẹ ní Gálò ó bẹ níbi tá a ti ń fàdúrà rán lọ́wọ́ orí bá tú ni sílẹ̀ nínú ìṣòro ni àbèlè tàṣẹ ẹni tí kì í sọmọ ọ̀fẹ́ tó lọ forí kó jàǹkárì wọ̀ òrìṣà lọ́ọ̀ ní Ifẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ pásítọ̀ tó bá gbóná bí sàláàfáà ni ẹ tọ̀ lọ ẹbí pé ta ní jẹ́bọra tólúwa mi bá ń fìran hàn wọ́n sọ pọ́ba Ilé Ifẹ̀ ò ṣe é dìgbòlù ìgbà tí Síjú Adé jọba tí Mọdákẹ́kẹ́ gbógun sọ̀ọ̀nìrìṣà ẹ lọ bèrè wọn ò lè bọ́ nínú àbámọ̀ rẹ̀ títí láéláé jagunjagun wọn tí wọ́n gbójúlé ọmọ wa Sunday Ìgbòho ogun lè tán Jagunlabí na pápá bora ni Olúbìṣẹ́ ẹ̀rí ogun ó fojú Ọ̀yọ́ rè mọ̀ ọba Akíolú elékòó ọ̀fẹ́ Èkó tó fojú Adéyẹyè Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà ọ̀kànlénírínwó orún mọ́lẹ̀ wọ́n dojú ìjà kọba Èkó ìbá jóná mọ́lé tadétadé díẹ̀ ló kù alẹ́ bọ̀rá ńlá tí dárí jini ni bí ọba ṣe bẹ́ẹ̀ ni àtọba àtadé àtìjòyè àtìlẹ̀kẹ̀ àtìrùkẹ̀rẹ̀ wọn ìbá dérú ní létí ọ̀sán bẹ̀. ọba Ọ̀wọ́ adé Aláàfin Ọ̀yọ́ òun dé tógúntógún ọwọ́ àjọba tìjàtìjà káàtì ẹ̀ pé wọ́n ní ọwọ́ ajagun lórí ìtẹ́ Ṣọ̀ọ̀nì Ifẹ̀ lọ́fẹ́ bá jagun ogun ìjà àgbà tọ́ba Adéyẹmí Lámídì Bọ́ọ̀nìjà tó tẹ́lẹ̀ lórí ńlọ́wọ́ fẹ́ kọ̀ntínú ọ̀jẹ̀ gbagidi ni lọ́wọ́ ẹ bọ́ra ó pẹ́ tí mo ti ń sọ ọwọ́ àti ń tásìkò pé kọ́ gbọ́ etí ti là díẹ̀ ṣé bí gbogbo yín ló gbọ́ ó pẹ́ tí mo ti ń sọ pé mi ò fọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ifẹ̀ bẹ́nikẹ́ni ṣàwàdà bájá bá ń sinwín kó mojú iná lọ́jọ́ táláyé ti dáyé wọn kì í dìtẹ̀ mọ́ ni kó gbé ni ewúrẹ́ tó yájú sálápàtà wọn ò ní pẹ́ fi ṣe pẹpẹ súùpù lọ́jà bàtà tí ń ró pọlápọlá níje lò ó tí àlùmárùfù ń lù f'Aláàfin Ọ̀yọ́ jó tí mo dábọ̀ rẹ̀ títí wípé k'Aláàfin ọmọ wọ bàtà jó bàtà mọ́
sọ́wọ́ pálábá ṣégi àbí òṣe èló ni wọ́n wá papọ̀ lóde egungun tí wọ́n lọ àwọn dìdìrìn wọn kágọ̀ sórí wọ́n lọ ń jó nílé ìmáàmù. ẹ jẹ́ sọ fún Gbádégẹṣin kó jìnnà sílé pátápátá kí wọ́n mọ̀ fìkanra ìtàmájé. mo kí gbogbo Ọ̀yọ́mèsì ẹ kú oríire adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀yin gan kẹ́ ẹ wá sọ́lẹ̀ Ọ̀yọ́ tẹ̀. a ti dé yín ládé ìyẹn ò pé ẹ wá gbéraga sáláàfin Ọ̀yọ́ bàbá ni bàbá ń jẹ́ mo fẹ́ kó yé eyín ẹ̀pọ̀n tẹ́pọ̀n àwọ̀ yìí jura wọn lọ ẹni abálábà ni bàbá kí kálukú yín ó fira rẹ̀ sípò ọ̀wọ̀ bó ti wù ká dé yín ọ̀gá tó pọ̀pá àṣẹ yín kọ́ gágágá kọ́mọ nǹkan sánmọ̀ aláàfin sì ni bàbá fún gbogbo yín lọ́jọ́kọ́jọ́ ọba jọba lọ ipò sì jura wọn lọ Ológundúdú ò lè tàn yín jẹ ìṣẹ̀lẹ̀ ló sọ kété dàpáàdì ọba Akeem Ọ̀wọ́ Adé wọ́n ní bọ́mọdé bá ṣubú awo wájú bàgbà bá ṣubú awo ẹ̀yìn wò lọ túbá nílé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà padà lọ síbi tó ti kọsẹ̀ kékeré ni tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá lọ túbá níwájú Ọ̀nìrìṣà ẹ̀rántí máa ń jọun idà ìṣẹ́gun yín bẹ láàfin Ọ̀nìrìṣà ọjẹ́ lọ jẹ́ kí wọ́n súre fún ọ nílé Ọ̀rànmíyàn nílé Ifẹ̀ níbi tí bàbá ńlá bàbá yín gbé wọlé tó dòòṣà wọ́n ní Aláàfin gbé gómìnà lọ sílé ẹjọ́ o wò ó kò sílé ẹjọ́ tó lè pé kí ló dé tí jòyè kan dọba tí gómìnà bá fẹ́ kó dádé á dádé kí ló wá pẹjọ́ fún sẹ́yìn ọ̀kàwé òfin ni gbogbo ọkọ̀ ló ní rìfáàsì aronpilẹ̀nì òní ẹ lọ dẹjọ́ yín nù ní kóòtù. ọba Ọ̀wọ́ Adé mo rò wípé ó ti wá yẹ kára yín ó ti balẹ̀ fún mọ̀ràn ó yẹ kẹ́ ẹ ti yọ̀wú létí akékèké ayányányán wípé ẹ padà níbẹ̀ ń ọ̀nà parun ni ẹsẹ̀ gidi tí ẹ̀kọ́ tí ikún sí wa torí pé ẹ ní wèrè nílùú òyìnbó tí ń gbó bí ajá ẹ tún ní wèrè ọ̀rẹ́ nínú ọba Nàìjíríà yegede kò tán bí ta ló wá kù yín kù olú ọmọ Yorùbá láǹdì tẹ́ ẹ jẹ ó yẹ kó lè gbà yín lọ́jọ́ ìṣòro dé wọn ò ṣe pàṣẹ fún gómìnà Mákindé látòkè páwọn Ọ̀yọ́mèsì ò gbọ́dọ̀ dádé ara yín ti balẹ̀ bí ọmọ olè tí wọ́n dè láńkọ́ọ̀bù ara wa rọlẹ̀ ojúdojú ẹni arọ̀ lóye àṣìṣe tọ́ba Ọ̀wọ́ Adé tún ṣe tálààfin Ọ̀yọ́ tún ṣe ní lílù tó ní kí wọ́n lu bàbá ọba Ọ̀yọ́ tún jí ìwọ ló pè é wálé láti ìlú òyìnbó tọ́wálé tọ́wá jẹ́ ọ gẹ́gẹ́ bí ọba ìbéèrè lẹ́bèèrè lọ́wọ́ rẹ̀ tó sì ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe jẹ́ kàkà kọ́ba ó lo làákàyè gẹ́gẹ́ bí ọba kẹsàn ní tùbí ìnùbí ṣe ló ọ̀dà àwọn wèrè aláwòkù tí ń bẹ láàfin ẹ̀ pé kí wọ́n lu bàbá oníbàbá bàbá ọba Ọ̀yọ́ tún jí ọjọ́ kẹrin tẹ́ lu bàbá ọba Ọ̀yọ́ tún jí ló kú Ọ̀wọ́ Adé ó ti lẹ́jẹ̀ lọ́rùn ọjọ́ kẹrin tálààfin Adéyẹmí ní kí Bọ̀dé Thomas mọ́ gbó bí ajá ni Bọ̀dé kú ètò ìdájọ́ Aláàfin Adéyẹmí nígbà yẹn ṣé wo rántí mọ́ mo ti gbọ́ pẹ́jọ́ yín ti wà ní kóòtù ìjọba ọjẹ́ mọ́ múra mo mọ̀ wípé lọ́ọ̀yà Fẹ́mi Fálànà SAN kò sí nínú lọ́ọ̀yà tí gbàbọ̀dé. àṣìṣe kẹta tálààfin Ọ̀wọ́ Adé tún ṣe ní tọ́ba Olúwo tí gbogbo ayé ti lò lálòpatì táwọn ọ̀run bínú sí tó ṣe pé òun lọ́ba Ọ̀wọ́ Adé rí gẹ́gẹ́ bí ìmùlẹ̀ ọ̀rẹ́ gbogbo Yorùbá wá rí ọ gẹ́gẹ́ bí aláìmọ̀kan ọba wọn ló mú ọ lọ Sókótó ẹ lọ Kánò ẹ lọ Kàfàǹsà ẹ fọba Adéyẹyè lẹ̀ ẹ ti ẹ̀dùn ná ọmọ Yorùbá Olúwo ńkọ́ Olúwo ńkókó Àjàwó ńkókó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ńkọ́ mo gbọ́ pé wọ́n lọ Amẹ́ríkà nígbà kan àbí wọ́n ti wà lọ́dọ̀ apẹ̀tù ni wọ́n ní wọ́n lọ kọ́rẹ́ wọn l'Amẹ́ríkà níjọ́sí ṣé wọ́n ti dé ní gbogbo òjòyè ẹ kú àmójúbà àgbà ọba Olúwo àárò rẹ̀ ń sọ wá gidigidi ó pẹ́ tá a ti rí ọgbẹ̀yìn ọ̀rẹ́ Aláàfin Ọ̀yọ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ mi inú apẹ̀tùmọ́dù ọ̀kàrẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta Ológundúdú akéwì ló ń kí yín ẹ káàbọ̀ sórílẹ̀-èdè wò ó oòrùn tó ń bẹ lóde ó sì táṣọ gbẹ ibi tí gbogbo nǹkan bàjẹ́ dé yìí ó lè mọ níbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kó tán ọba Ọ̀wọ́ Adé ọwọ́ yín ló wà olórí ló lè torí ṣe gbogbo Yorùbá ti ṣe tán láti ràn ọ́ lọ́wọ́ ká fún ọ ní sọ̀pọ́ọ̀tì tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni èmi Kúnlé Ológundúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú
ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí ló fọ́ba Ọ̀wọ́ Adé nímọ̀ràn àtàtà.